ẹ kú ilé nínú ilé yìí, ọmọdé ilé yìí ẹ kú ilé, àgbà ilé yìí ẹ kú ilé o. Ìkànnì Adaraniwa TV rèé. Samuel Olúbáyọ̀ Ọlámídé ń lo ọkọ tèmi apọ́nbẹ́pọ̀ rẹ́pìrìsẹ́ńtà MC tó gba skiyaski miskiyaski àgbàyaski ẹ̀ńtẹ́ni refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ nàkúnú káàbàtọ́ níjọba ìjọba kingdom. World icon of peace, akọni alálàáfíà ní tìbútò gbogbo àgbáyé. Ní gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ ìkànnì Adaraniwa multimedia limited, ìkànnì Adaraniwa TV ẹ kú ilé o. Àjímọ́nú ìròyìn rèé níkànnì Adaraniwa TV. Níbi tá a fi máa ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn, a máa ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn ọlọ́kan-ò-jọ̀kan fún yín. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Adaraniwa TV lójú òpó YouTube wa, ẹ tẹ subscribe, kò ní jowó kò ní jobi. Lójú òpó Facebook wa Adaraniwa TV, lójú òpó TikTok Adaraniwa TV, Instagram and Twitter Adaraniwa TV. Samuel Olúbáyọ̀ Ọlámídé MC tó gba skiyaski miskiyaski àgbàyaski ẹ̀ńtẹ́ni refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàbàtọ́ níjọba ìjọba kingdom. World icon of peace, akọni alálàáfíà ní tìbútò gbogbo àgbáyé. Ẹ wo ẹjẹ́ máa nà ń bẹ́ẹ̀. Kò sẹ́ni tẹ́ ń fi pípa àwọn kìrìsìtẹ́nì tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ tẹ́ fi ń já lójú o, ẹ kàn ń ṣe ẹ̀ṣẹ̀ tako òfin orílẹ̀-èdè Nàìjíríà àti ìwà ìbàjẹ́ ni o. Ta ló sọ bẹ́ẹ̀? Bishop Kukah náà ló sọ̀rọ̀ ọ̀hún, inú ìwé ìròyìn Daily Post náà ló sì wà láàárọ̀ yìí. Bíṣọ̀bù ti Roman Catholic Diocese of Sokoto, ìyún Diocese ti Sokoto, Matthew Kukah náà ló ti ṣe bẹ́ẹ̀ tó ti bànújẹ́ tó sì ti sọ̀rọ̀ tako bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ń gbẹ̀mí àwọn kìrìsìtẹ́nì ní ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà, lẹ́ni tí ó sọ wípé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ láabi ọ̀hún náà ni wọ́n ń fún wọn láǹfààní láti máa rìn káàkiri láì fi ìyà tó tọ́ láì fi jẹ wọ́n bí tí wù kó mọ̀. Ó ní láì ṣe wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ìyà tó tọ́ jẹ wọ́n, wọ́n ní ó jẹ́ eléyìí tí yóò máa mú wọn láti máa ṣe bẹ́ẹ̀ láti máa tẹ̀síwájú nínú ìpànìyàn wọn àti iṣẹ́ ibi eléyìí tí wọ́n ń ṣe. Ìyẹn lápá abẹ́rún nínú ìwé ìròyìn Daily Post náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo ṣì wà níbi tí wọ́n ti sọ wípé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó eléyìí tí wọ́n jí gbé tí wọ́n jẹ́ ogún tí wọ́n jí gbé náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí. Àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n ti sọ̀rọ̀, wọ́n ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó ìyún 20 medical students eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Benue náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe àgbàálẹ̀ wọn báyìí. Ìròyìn ọ̀hún náà ni ó ṣe àfilọ́lẹ̀ rẹ̀ wípé ní ọ́fíìsì ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò sí orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde ní àná alánà yìí ti ṣe ọjọ́ Ẹtì. Àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí ó jẹ́ pé lára wọn náà ni a ti rí iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà DSS, yíwọn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí ó fi mọ́ àwọn ológun orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ìgbọ̀nwọ́ àti ìkúnlọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Benue náà ló fún wọn láǹfààní láti rí àwọn ọmọ ọ̀hún. Àjímọ́nú ìròyìn rèé níkànnì Adaraniwa TV. Ẹ máa gbọ́ ò nínú ìwé ìròyìn Daily Post náà ni mo ṣe wà níbi tí mo ti rí ìròyìn kan eléyìí tí ó ti sọ wípé òfin náà ló fàyè gbà ò wípé kí ìdá 30 àwọn ọ̀dọ́ kí wọ́n wà nínú ìṣèjọba orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní pé ìgbésẹ̀ ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ń bọ̀ wá lọ́wọ́lọ́wọ́. Mínísítà náà ni ó sọ bẹ́ẹ̀. Dókítà Jamila Bio Ibrahim ẹni tí ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti fi léde wípé àwọn ń gbé ìgbésẹ̀ lórí náà ti lè rí dájú pé wọ́n buwọ́lu òfin kan eléyìí tí yóò mú kó jẹ́ pé ìdá 30 àwọn ọ̀dọ́ náà ni wọ́n máa wà nínú ìṣèjọba eléyìí tí yóò máa wà ní òde. Ibrahim ẹni tí ó sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi sọrí àwọn ọ̀dọ́ lágbàáyé ti ọdún 2024 gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀ wọ́n lè tí ó jẹ́ pé àjọ àgbáyé United Nations ẹ̀ka tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń rí sí ìdàgbàsókè náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti tẹ̀síwájú. Ó ní ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni ó jẹ́ eléyìí tí ó mú wọn láyọ̀ wò tí àwọn ó sì ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ní ìpínlẹ̀ Ògùn ni mo wà níbi tí wọ́n ti sọ pé gómìnà Abíọ́dún náà ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe òpópónà Abẹ́òkúta sí Ọ̀tà sí ìpínlẹ̀ Èkó.
wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ògùn yìí ń Dàpọ̀ Abíọ́dún náà ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe òpópónà oní kìlómítà 70 kilometers eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ òpópónà oníbùnbù tí ó bẹ̀ láti Abẹ́òkúta lọ sí Ifọ̀ lọ sí Ọ̀tà lọ sí ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọjọ́ Ẹtì àná yìí náà ni bàbá ṣe bẹ́ẹ̀ tó ṣiṣọ́ lójú rẹ̀ o. Ìwé ìròyìn Daily Post náà ni ó ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Ẹ̀wẹ̀ láti inú ìwé ìròyìn Daily Post náà ni mo ti rí ìròyìn yìí níbi tí ó sọ wípé rí i dájú wípé ó ṣe àtúntò ẹ̀ka ètò ìdájọ́. Àgbákòbà náà ni ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún kékeré ẹkùn lẹ́ni tí ó jẹ́ olórí ẹ̀ka ètò ìdájọ́ lásìkò tí a wà yìí. Ẹni tí ó jẹ́ àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyún Olisa Àgbákòbà lánàá náà ni ó ti rọ ẹni tí ó jẹ́ olórí ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí CJN níyùn Kudirat kékeré ẹkùn wípé kí ó ṣe bẹ́ẹ̀ kí ó rí dájú pé ó ṣe àtúnṣe àti àtúntò ẹ̀ka ètò ìdájọ́ lásìkò gbà tí ń ṣe bẹ́ẹ̀ tí ó wà ní ìjọba yìí. Àgbákòbà náà ni ó sọ yìí pé ẹ̀ka ètò ìdájọ́ náà ni ó nílò àtúntò oníkankan eléyìí tí ó sì jẹ́ pé kékeré ẹkùn náà ni kó léwájú rẹ̀. Ìròyìn náà ló ṣe bẹ́ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wọlé gẹ́gẹ́ bó ti ń wọlé ní yàjóyàjó lójú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn ọ̀hún ló sì ṣe bẹ́ẹ̀ tó wà o. Ẹ kéde ìjọba ìlú ò fararọ lórí ọ̀rọ̀ oúnjẹ àti bí ebi ọ̀gàjà fọwọ́mẹ́kẹ́ bí ó ṣe ń gba àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Clark náà ló sọ bẹ́ẹ̀ fún Tinubu. Clark náà ló ti sọ̀rọ̀ tí ó sọ wípé ẹ dákun ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ẹ tètè kéde ìjọba ìlú ò fararọ lórí ọ̀rọ̀ oúnjẹ tó wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́ni tí ó sọ pé ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ náà ni ó ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí inú sì ń bí wọn lọ́wọ́lọ́wọ́. Èyí ò bá wọn láti inú ìwé ìròyìn Daily Post fún tàárọ̀ yìí ẹjá wọnú ìwé ìròyìn Punch lọ fún tàárọ̀ yìí ká lè ṣe bẹ́ẹ̀ ká lè tẹ̀ wájú. Wọ́n ní orílẹ̀-èdè Benin Republic orílẹ̀-èdè Niger náà ni àwọn méjèèjì ni wọ́n ń jẹ gbádùn bí wọ́n ti ń gbé epo orílẹ̀-èdè wa Nàìjíríà wọlé sọ́dọ̀ wọn lọ́nà àìtọ́ eléyìí tó sì mú kí àwọn elépo kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa ṣe àìsùn. Inú ìwé ìròyìn Punch náà ni ìròyìn ọ̀hún náà ni ó tà kàn mọ́lẹ̀ sí fún tàárọ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti kọ wọ́n ní nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń wá epo lọ́sàn-án lóru ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti ra epo sí ọkọ̀ wọn náà ni ó jẹ́ pé àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n jẹ́ alámúlégbè orílẹ̀-èdè wa Nàìjíríà bíi orílẹ̀-èdè Benin Republic orílẹ̀-èdè Niger náà ni wọ́n ń jẹ ìgbáládùn epo eléyìí tí wọ́n ń gbé wọlé sí àwọn orílẹ̀-èdè wọn láti orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́nà àìtọ́. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Saturday Punch bí ó ti ṣe ìwádìí rẹ̀ tí wọ́n sì fi lélẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn aṣojúkọ̀ròyìn wọn eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀hún náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe lálàyé wípé epo iná ni wọ́n ń tà ní ọjà dúdú ní orílẹ̀-èdè ọ̀hún eléyìí tí ó sì jẹ́ pé iye tí wọ́n ń tà ní àwọn ìrònà náà ni ó kéré sí iye tí àwọn ilé epo tí wọ́n ń tà gan lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ jẹ́ ń ka ẹyọ kan yìí sí kó tó di pé màá ṣe bẹ́ẹ̀ yìí máa tẹ̀wájú lórí ètò yìí. Wọ́n ní ọ̀rọ̀ ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ iná ni kò ní í ṣe pẹ̀lú ẹlẹ́kùnjẹkùn NEFUND iná ló fi léde bẹ́ẹ̀. Ẹ̀ka ilé tí ó ń rí sí ọ̀rọ̀ ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí the Nigerian Education Loan Fund náà ni wọ́n ti sọ yìí pé kì í ṣe ọ̀rọ̀ ẹlẹ́kùnjẹkùn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ gbígbé owó ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ jáde ni wọ́n fi ṣe o. Wọ́n ní eléyìí náà ni ó wáyé lẹ́yìn ìgbà tí NEFUND tí ó ti bẹ́ẹ̀ tí ó ti pín owó eléyìí tí ó tó 2.94 billion naira sí àwọn fásitì ní àwọn fásitì mọ́kàndínlógún 19 eléyìí tí ó sì jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ní pé ó tó 27,667 náà ni wọ́n ti jẹ ìgbádùn ẹ̀yáwó ọ̀hún. Wọ́n ní ìwádìí náà ni ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn fásitì ọ̀hún ní ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí àti ẹkùn gúúsù ilẹ̀ yìí náà ni wọn kò sí lára àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ àǹfààní ọ̀hún lẹ́ni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ń sọ wípé ó jẹ́ ohun tí ó ṣe bẹ́ẹ̀ tí ó bani ní ojú jẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ọ̀kan lára àwọn ẹni tí ó ń lo Twitter yìí X báyìí Donald Spender náà ni ó sọ wípé òun kò ṣe bẹ́ẹ̀ kò jọ òun lójú bí ó ti jẹ́ pé àwọn kò rí ẹkùn gúúsù
gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí nínú àwọn tí wọ́n jẹ̀gbádùn ètò ọ̀hún eléyìí tí wọ́n ti fi wọ́n síbẹ̀ tí wọ́n ti fi wọ́n sí apá kan. Wọ́n ní kò sí owó kan eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí ẹkùn gúúsù ìlà oòrùn ọ̀hún. Ìyíùn pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ń bẹ ní UNISIK, FUTO, MOWAU àti àwọn míì bíi fásitì Nàìjíríà UNN. Wọ́n ní ó dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó ń bẹ ní àwọn iléèwé ọ̀hún náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ táwọn náà gbìyànjú láti gbèrò láti ya owó ọ̀hún, ṣùgbọ́n tí ó jẹ́ wípé níṣe ni wọ́n kàn fi owó sí ẹkùn náà bí tí wù kó mọ. Ṣùgbọ́n nínú ìfiléde rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ, nefond náà ní sọ pé rárá o, wọn ò fi ṣe ẹlẹ́kùnjẹkùn bí tí wù kó mọ. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá gbé ìgbésẹ̀ pé àwọn fẹ́ yẹ̀wò ọ̀hún náà ni wọ́n fún ní owó ọ̀hún. tẹ̀wájú wáyé náà ni wípé a máa ṣe bẹ́ẹ̀ a máa lọ ilé wa. Tẹ́ ẹ bá tún fẹ́ jẹ ìgbádùn wa ẹ darapọ̀ mọ́ ìkànnì Adaraniwa Multimedia Limited, ìkànnì Adaraniwa TV lójúòpó Facebook, TikTok, Twitter, Instagram, pàápàá jùlọ lórí òpó YouTube eléyìí tí ẹ wà yìí. Ẹ láǹfààní láti máa jẹ̀gbádùn àwọn ìròyìn ọlọ́kanòjọ̀kan, àwọn ètò ọlọ́kanòjọ̀kan níkànnì Adaraniwa TV. Ẹ má gbàgbé láti bá wa subscribe ẹ jọ̀ọ́, ẹ sì má gbàgbé wípé ìkànnì Adaraniwa Multimedia Limited ó wà registered pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. It is a company registered under CAC, Corporate Affairs Commission lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ìṣẹ́ká tá à ń ṣe níkànnì yìí à ń ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. A ní Adaraniwa Fabric Fashion Firm, Adaraniwa Fabric Fashion Firm, níbi tí a ti ń ta aṣọ oríṣiríṣi ló ẹ̀dínwó ní pọ́ọ́kú. Bákan náà la ní Adaraniwa Supervising Agent, níbi tí ó jẹ́ pé àwa náà là ń supervise, là ń bá wọn ṣe àmójútó àwọn ilé ilẹ̀ nǹkan. Ẹ fẹ́ ṣe àmójútó sí lórílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ fẹ́ ṣe àmójútó ilẹ̀ yín lórílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ń tẹ́ ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé ẹ̀ ń wò pé mi ò ráyè tí ẹ wá wẹ́n tí ọba yín ṣàmójútó ẹ̀ tí ẹ fọkànbalẹ̀ tí ò ní sí pé wọ́n jí mi lówó àbí wọ́n jí mi ní nǹkan o. Ẹ kàn sí Adaraniwa Supervising Agent lónìí. Nọ́mbà wa rèé o 08034865342 tàbí kẹ́ ẹ kàn sí nọ́mbà Adaraniwa gangan fún ara rẹ̀, èyí ò 08131158414 náà ni ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ kàn sí. Ẹ má wàá gbàgbé wípé Adaraniwa Multimedia Limited a tún ní àǹfààní láti ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àṣẹ. Wọ́n ti fún wa láṣẹ gbọ̀ǹtẹ̀ ìjọba. Bẹ́ẹ̀ sì rèé ní Adaraniwa Fashion Firm, Fabric Fashion Firm, à ń rán àwọn aṣọ tọkùnrin ni o tóbìnrin ni o, kódà àwọn òfì kì í ṣe àwọn òfì tí ẹ̀rín àti tí ò gbópọn, àwọn òfì tó gbópọn dáadáa tó dáa. Irú àwọn ìlẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn mi yìí Adaraniwa Multimedia Limited yìí Adaraniwa Fabrics and Fashions àwọn ṣe bẹ́ẹ̀ wọ́n ń tà á lọ́kùn kógókọ́ ò ní pọ́ọ́kú náà lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ tí ẹ ríra. Samuel Olúbáyọ̀ Ọlámídé lórúkọ mi, akọ́ńdùkú represent MC tó gba skiyaski refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnà káàbàtà oníjọba ìjọba kingdom, world icon of peace. Ẹ wò ó títí ìgbà mìíràn àjọ máa pàdé ire o.